kí Ọlọ́run, mo kí àwọn àgbààgbà t'Ọlọ́run gbélé ayé lé lọ́wọ́, mo kí gbogbo ìjọ mùsùlùmí nílẹ̀ Kóòtù Òjìrè, mo kí gbogbo àwọn ẹlẹ́sìn àbáláyé, mo dẹ̀ kí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristẹni. A kú àmójúbà ọdún 2026. Tẹ́ bá wo orí péjì mi dáadáa, ẹ rí pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bàbá Ọba Ghandi, ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bàbá wa Imam, Chief Imam Toliat, Imam àgbà nílẹ̀ Ògbómọ̀ṣọ́, ẹ rí pé mi sọ mọ́. Torí pé èmi kì í sọ nǹkan torí nǹkan tí mo fẹ́ jẹ. Iṣẹ́ mi tó mi jẹ. Ṣùgbọ́n mo máa ń sọ torí pé bá jẹ́ ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ tó bá jẹ́ inú ẹ̀sìn Islam, ni mo ṣe máa ń dá sí. Mo ti sọ rí tí mo sọ déédéé ìfẹ́ tí mo ní sí Ọba Ghandi Ọláoyè. Mo dẹ̀ ti jẹ́ kẹ́ ẹ mọ ìdí tí mo fi nífẹ̀ẹ́ Imam Toliat. Èmi kì í ṣàbòsí. Ọlọ́run Ọba nìkan lọ́ba tó mọ́ tán. Ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ tọ́rọ̀ ò bá yẹ ẹni tó sọ fún, ọ̀tọ̀ lójú tó máa fi wù ẹ́. So ìdí nìyẹn tí mo fi dákẹ́, tí mi fi sọ̀rọ̀, torí mo rí pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ lórí Imam, ọ̀rọ̀ tá à ń sọ lórí kábíyèsí Ọba Ghandi, ọ̀rọ̀ tá à ń sọ lórí ẹbí Ayélára lápapọ̀, ọ̀rọ̀ tá à ń sọ lórí Ògbómọ̀ṣọ́ lápapọ̀, kò ṣiṣẹ́. Tí ò bá dẹ̀ ti ṣiṣẹ́, ẹ fìjà fọlọ́jà ni. Gbogbo kẹ́nìkan ó tún máa pé tẹ́ bá rẹ́nìkan tí bá ń jáde lórí kéèsì Ògbómọ̀ṣọ́, lórí ọ̀rọ̀ Ọba Ghandi, lórí Imam Toliat, wàláhì tàláhì ìwọ̀n àǹtí ọ̀jẹ̀ ni. Ìwọ̀n àǹtí ọ̀jẹ̀ ni, torí pé ọ̀rọ̀ yẹn ò lè ṣiṣẹ́ mọ́. Yàtọ̀ fún àwọn opponent party, pé àwọn pé followers Imam lèmi, àwọn tó jẹ́ pé followers Ọba Ghandi làwọn, àwọn tó jẹ́ pé followers Ayélára làwọn. A lè fi tiwọn wé. Ó di dandan kálukú a máa defend ẹni tó tẹ̀lé. Ṣùgbọ́n tirú gbogbo tó bá jẹ́ déédéé tirú wà yìí, tá a sínú followers Imam, a lè jó lólùfẹ́ Imam torí pé ó jẹ́ mùsùlùmí, ó dẹ̀ jó lódodo. Àbí a lè jó lólùfẹ́ Ọba Ghandi torí pé ọba tí ń wá tó fẹ́ràn ìlú ẹ̀ ni. Star wa ń wá peace síbẹ̀ tí ìlú wa bá ń sọ̀rọ̀. So tá a bá ti sọ lẹ́ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta tí ò bá ti yíd, ẹ jẹ́ ká fi lẹ̀. A lẹ́tọ̀ọ́ láti sọ nǹkan kan mọ́. But àwọn followers àtàwọn tí wọ́n jẹ, àwọn lè mọ̀ sọ tó bá wù wọ́n. Tó jẹ́ pé tọ́ba kan bá ti sófin, tó wáyé pé Ìmáàmù náà ló sópin ẹ́, kódà tó wáyé pé Ìmáàmù tí wọ́n yàn láàfin náà ló sópin, wọ́n ti gbé. Wọ́n lè máa sọ̀rọ̀ lórí ẹ̀. Now, ní tó wá mú mi sọ̀rọ̀ àkọ́kọ́ ọdún tuntun la bọ́ sí. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ, ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ bàbá Balógun àti ọ̀rọ̀ Ọba Olúgbọ́n, ẹ̀rù Ọlọ́run bá mi. Ẹ̀rù Ọlọ́run bá mi. Ẹ̀rù Ọlọ́run bá mi. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ díẹ̀. Ni wọ́n bá ọ̀yàn ìsáwá nígbà wọ́n dé, wọ́n kún àwọn alágbára tí ń bẹ lù. Àjọ protect ìlú ni o, àjọ nílùú ni o. Àwa la àjọ l'Ògbómọ̀ṣọ́ o. Kò sí ọba kan tó kó ẹnìkan ìjòyè kan lẹ́rú wá sí bí báyìí. Iná lèmi fi sọ pé ẹja ní sùúrù mọ̀balẹ̀ rárá o. Ṣọ̀ún council ni wọ́n pè o. Wọn ò pé Ṣọ̀ún di dictator. Tá a bá sì rí pé tẹ́ndí ẹ bá fẹ́ lọ, àwọn ọ̀dà yín mọ̀ràn pé ẹ má lọ bá wọn. Wọ́n sì ní láàfin kò sí ọ̀rọ̀ àdáni mọ̀ràn, mo lè mí ọ̀dà mọ̀ràn ẹ lè mọ́ gbà. Bẹ́ẹ̀ bá sì gbà, ńgbà ń bá wí pé èmi ò lọ ọbẹ̀ ń wo. Wọ́n bá sì dé tó bá yíwọ́, ẹ̀yin tẹ́ràn lẹ́ẹ̀ràn. Mo ti ṣe òṣèlú pẹ̀lú oríṣiríṣi àwọn gómìnà. Èyí tá a bá sọ fún tí ọba gbọ́, èmi ò lọ, mo rí yín o. Mo rí oríṣiríṣi Ghana must go tí ń gba ẹ̀yìn kùlé wọlé o. Èmi ọba yín pé ń bẹ o. Tí wàhálà rẹ̀ bá dé, ẹ̀yin náà lẹ́ forí fa o. Ńgbà wàhálà rẹ̀ dé, àwọn náà wọ́n forí fa. Ẹnìkan kò pè mí, wọn ò pé, ọlọ́pàá kò pè mí pé wá sọ bó ṣe rí kọ́bọ̀ rí. Nítorí pé mi ò gba kọ́bọ̀ jẹkújẹ lọ́wọ́ ẹnìkan rí. Ẹ tí má sì gbà lọ́wọ́ rẹ̀, kò challenge ẹ̀ kọ́ gbangba ní. Gbogbo ọ́fíìsì tí ọlọ́run ti ní kí n lè wúlò, tí ìrànlọ́wọ́ tọ́lọ́run fún mi láti ṣe fẹ́ nìkankan, mi ò gba kankan lọ́wọ́ ẹnìkankan rí. Ẹ náà lẹ́nu mi fi gbà. Ọ̀pọ̀lọpọ̀ ní etí ẹ̀ mọ̀ pé ọlọ́run lò wá láti ràn lọ́wọ́. Tẹ́ pé létà ni àjọ là ń mọ̀. Táwọn bàmí sọ fún wa pé lágbájá ó ní ìwé tó kọ fóònù ló fi ríṣẹ́ ní NNPC. Ẹlòmíì níbẹ̀ ló fi rí ní airways gbogbo ẹ̀. Ọlọ́run ló ṣe, Ọlọ́run bá gbé adé bẹ̀, bó o la ṣe lè ràn wọ́n lọ́wọ́. Gbogbo ẹni tọ́lọ́run bá ṣe nǹkan fún túrú wa, Ọlọ́run ló ṣe àwakọ́. Torí náà, mo ṣèlérí fún yín pé àjọṣe tí ó lọ nírọ̀wọ́ ìrọsẹ̀
iná ni a máa gbìyànjú láti ṣe nípa ti ìmáàmù kí wọ́n ní tí wọ́n bá mo ní ọ̀kan náà ní tèmi olùkàkùn fírì láti ṣẹ̀sìn ẹyin rẹ̀ tó bá wù ú àmọ́ pé ọ̀gbọ́dọ̀ má lọ mọ́sálásí wọn ìyìn gbọ́dọ̀ rí ọlẹ́yìn lágbájá kò ṣẹlẹ̀ constitution tí ó dé pé ló ní òfin tó lágbára jù Nàìjíríà ó fún olùkàkùn ní àǹfààní àti ṣe ẹ̀sìn tó bá wù ú ẹ̀sìn tó wù mí ọ̀nà tí mo gbà tí mo fẹ́ tó yé mi láti ṣẹ̀sìn mi ni ó sìn tí ó bá ti sí yun kò sí wàhálà tí a bá sọ̀yún lónìí gan pé torí tí ó bá lọ bí mọ́sálásí kankan wọ́n sọ pé wọ́n lọ èmi tí ń gbọ̀n tí ń wò sójó ńgbà tí ó yọ òun ò tí tẹ̀ mí lọ́wọ́ ṣé ńgbà tó wá tẹ̀ mí lọ́wọ́ tí mo ti kó lẹ́kẹ̀ sọ́run ní ìsìn lẹ́yìn kan wá dẹ̀rù bà mí kò ṣeé ṣe torí ẹ fọkàn balẹ̀ ẹlòmíì ní kí wọ́n wá lọ bẹ̀ ọ́ wọ́n mọ̀ kọ́ ọ̀dàlẹ̀ ilẹ̀ ń ò múlẹ̀ pẹ̀lú ẹnì kankan o ń ò múlẹ̀ pẹ̀lú ẹnì kankan ilẹ̀ tí mo mú ìtọ́lọ́run tàbí tí mo ń sìn ẹnu mi sì gbà á mo sì láyà láti sọ bẹ́ẹ̀ mi ò sínú ẹgbẹ́ awo kankan mi ò sì ní sáwo kankan èyí tí ń bẹ lára mi ò ju sáláwo lọ ẹni ọba sì fẹ́ dánwò kọ́ dánwò tó bá rò bẹ́ẹ̀. so ọlọ́run ṣàánú wa o olùkọ́ kò jókòó jẹ́ ẹ̀yin náà sì máa sọ̀rọ̀ òdì sẹ́ni kankan mo máa ń sọ fún ìmáàmù gan pàápàá pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtọ́jọ́ máa rí fi tọ́ bá ṣe sọ́ba gbogbo wa ló ṣe sí ṣùgbọ́n ẹ̀yin náà má ti ìmáàmù tì kú tì nígbà mo ní ẹ̀yin náà ò fi ìmáàmù lọ́rùn lẹ̀ gbogbo wàhálà tẹ́ ẹ kó báyìí ọmọ èké nì bó ló ṣe lè rí ara gbà sí ẹ fi ilẹ̀ ẹjọ́ ṣe tọ́lọ́run ẹ fi ilẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má sọ̀rọ̀ ọ̀bù kankan sí mọ́ ẹ yóò rí i pé láì jẹ́ pé ẹnìkan kan bá sọ̀rọ̀ yóò gbogbo ọ lọlẹ̀ dáadáa òun náà èèyàn ní ọmọ Ògbómọ̀ṣọ́ ni èmi sọ pàápàá pé ọmọ ilé ayélujára ni torí pé ń jọ wọn lọ bí wọn jọ wọn mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sí ààfin pé wọ́n tẹ́sítì wọn parako yìí tó di wọn léèrè ń bẹ láyé ìmáàmù ààfin ó sì wá ọ̀dọ̀ tèmi àtẹmọ̀jẹ̀mọ́ rẹ̀ ń jẹta àwọn tí a ní mo ní láéláé ò ní kírun lẹ́yìn rẹ̀ mo ní mo wí bẹ́ẹ̀ n ò wí bẹ́ẹ̀ ni tí má gbẹ̀ ń ó wí pé mo wí bẹ́ẹ̀ ń ó sì ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n mo wí bẹ́ẹ̀ torí pé mi ò kéwú débi pé mo lè jẹ́ ìmáàmù ṣùgbọ́n èmi náà kàwé tí wọn náà kà yóò fi lè bá mi jiyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ibi tá a ti ń sọ̀rọ̀ láti aago 5:30 tí ẹ délé mi magiribi dé inú mọ́sálásí tó wà nù lé mi ni gbogbo àtijọ́ kírun mo sì kírun lẹ́yìn Habib bẹ́ẹ̀ ni ìmáàmù àfi mo kírun lẹ́yìn rẹ̀ nítorí pé gbogbo wa náà la mọ̀ pé òun náà kéwú débì kan tí ó bá ké débì kan ni wọn ò ní pé kó di ìmáàmù tọ́lá pé òní wọ́n yàn ìjọ tí wọ́n yan tọ́lẹ́àtì ṣé wọ́n pe òkírun lẹ́yìn rẹ̀ mọ́ ni ní kírun lẹ́yìn rẹ̀ torí náà ẹ má jà dá wàhálà alẹ̀ sáàrin wọn gbogbo tó bá yẹ ká ṣe láti jẹ́ kí àlàáfíà wà ní ẹja máa ṣe ààfin ọba wa jà mọ́ àwa náà ò sì bá ààfin jà àwọn ò tiẹ̀ bá ààfin jà ń gbà kankan torí náà ẹ jẹ́ ká máa sọ̀rẹ́ ni o ká máa ṣe bí tọmọ tìyá o gbogbo ẹ tó bá sì jẹ́ mùsùlùmí kóra ń pọn dandan fún wa pọn dandan fún wa pé ọmọ ìyá ni wá ẹ kẹsì rántí pé ẹni tí ń bá ń bẹ láyé tó ń ṣe láyé lákòókò tó lẹ́mìí wọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn o wọ́n sọ lójú rẹ̀ gan pàápàá kábíyèsí wo kò sí kábíyèsí kankan kò sẹ́ni tó lè ṣe kankan nínú àwọn ọba tá à ní ibi léèrè ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé ẹ tó bá bẹ láyé tó lágbára kan ní ìsìn tí wọn bá ṣe lè bí ọ lójú rẹ wọn ó bí ọ lẹ́yìn rẹ wọn ó sọ lẹ́yìn rẹ o torí náà ẹ má sọ̀rọ̀ òkú láìda mo gbọ́ mo gbà àmọ́ ẹni tí ń bẹ láàyè kó tó kú kó náà mọ hùwàkíwà torí pé tó bá hùwàkíwà lálẹ́ gẹ́gẹ́ bí alààyè láàjọ àyè rẹ̀ gan ẹni ọláyà ó bi léèrè ẹni tí ọláyà ó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó bá kú tán àtẹni ọláyà àtòjò wọn sọ̀rọ̀ rẹ̀ o torí náà ẹ ṣe dáadáa kó o lè bá a sọ dáadáa tẹ ṣe ń pa yín bọ́ ọ bá ṣàìdá wọn ó sọ àìdá rẹ o kì í ṣe ń bẹ nínú Quran náà bẹ́ẹ̀ ni sì ń bẹ nínú Bíbélì fàwọn yà mọ́lẹ́bí skára sarati iran jarawu fàwọn yà mọ́lẹ́bí skára sarati ṣára jarawu bẹ́ẹ̀ ni èmi ń bọ̀ kankan èsì ń bẹ pẹ̀lú mi láti san fún olùkàkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni Bíbélì wí Quran náà wí bẹ́ẹ̀ kí bọ́ wà lẹ́yìn tí rí ti yín ẹ má sọ̀rọ̀ nìkan láìdá tó bá ṣàìdá ńkọ́ ká dákẹ́ tó bá ṣàìdá tó dákẹ́ gbogbo àwọn yòókù náà ẹ mọ̀ fún ọ ní àǹfààní àti máa ṣàìdá ni
ṣùgbọ́n tí a bá mọ̀ pé bóun bá ṣàìdá bóun bá sí mọ́ wọ́n sọ àìdá tó ṣe ẹ̀rú ọmọ bàrà ti ṣe tí ọ̀dà torí èmi ọgbà amọ́sọ̀rọ̀ kìíní o ṣùgbọ́n gbà wọ́n ni mo ti dàgbà amọ́sọ̀rọ̀ tí ọmọ inú eyín tí ọmọ àwọn èèyàn bínú mo lè torí ẹ̀ àwọn torí pé àdìsí kan sọ pé mọ́sọ̀rọ̀ kú láìdá àdìsí tí Abdullahi èmi sáfà ṣùgbọ́n wọ́n ní sọ̀híìlì Abdullahi ni tó jẹ́ pé ètò lípọn tí ń bá ń bẹ láyé ń challenge ẹ̀ pé ìwọ tó ní wọn mọ́ sọ̀rọ̀ òkú láìda sókú òjé yẹn àlàyé rí kó tó kú ni ṣé iṣẹ́ tó ṣe wọ́n mọ́ sọ ni tí wọ́n bá sọ iṣẹ́ ẹni tó ṣe dáadáa ó yẹ kí wọ́n máa sọ èyí tí ọ̀dà náà kó lè bàa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí ń bẹ láyé gan-an dáadáa ni ẹjẹ́ á máa ṣe ọlọ́run fún dáadáa ṣe o èmi náà gbà pé ká máa sọ tí ó máa bí àwọn èèyàn tí ó máa dìjà torí pé ẹni tí a sọ pé bàbá rẹ̀ ò ṣe dáadáa ṣé wọ́n ní mo kúrò ní ṣùgbọ́n wọ́n ní àmọ́ sọmọ torí pa àti dàgbà àṣọ ọmọ torí pa àti dàgbà kìí ṣe pé torí pé ọjẹ́ ẹ̀ṣẹ̀ èmi ò gbà pé ẹ̀ṣẹ̀ ni pé ẹni tí ò ṣe dáadáa ká sọ pé eléyìí ò ṣe dáadáa ẹ má gbà bẹ̀yẹn lọ. ńgbà táwọn wí tá à ń sọ etí á sọ àwọn àdọ̀tà sí ní ààfin gbà kan tó bá jẹ́ pé ilẹ̀ tẹ́ bá rà lónìí tí wọ́n bá ní sẹ́yìn bá gba signature ọba kan nílẹ̀ èèyàn mélòó nílẹ̀ rẹ̀ ó ṣèèfù lónìí orin làwa fi forí gbá ìgbà ọ̀rọ̀ ẹnìkan wà láàfin ṣebí torí ọ̀rọ̀ Lágbèrò ni àbí mo gbàyàwó aláàfin ni àbí ẹni tó wà láàfin ni àbí mo pa ọmọ rẹ̀ ìgbà máa ń yan la bàbá òun jẹ agbọ́ pé ìgbà tó dé jọ́ọ̀sì òun gan ràn lọ́wọ́ ọ̀yá olówó mú ọ lówó òṣèwà àlùdówó lówó ní ìṣòro ìkọ́ gbalẹ̀ rẹ̀ ṣebí tá a dáná sí náà nù tí àbá ran Lágbèrò ẹnu mi gbà Adéwùsì Sunday Adéwùsì Inspector General Police àti èmi lọ́lọ́run ṣe ní kókó bí ilẹ̀ Lágbèrò ṣe di ilẹ̀ rẹ̀ tí òun ò rí gbà ebi wọn máa wó ni tí wọ́n ti alẹ́ lálẹ́ tí wọ́n ti kọ́ débi kan ó wò wọ́n ní àyẹ̀nú kan wọ́n la yẹ̀nú kankan àwọn tí wọ́n ń wó ẹni ń bẹ láyé ń bẹ nínú wọn tó ń bẹ láyé dìsìn ńgbà tí lóògùn àìjì tó kó kílà gò síbẹ̀ gò sí ilé òsè wó wọ́n tó bá yẹ pé ògùn ni wọ́n fi ń wó ṣé kò sí máa wó mọ́ngbà náà àwọn tí wọ́n ń wó ńgbà wọ́n mọ̀ pé tí wọ́n bá pa wọn dànù wọn ọ̀pẹ́ lómi wọ́n jù wọ́n sí rìmáàdì lásán ní gbogbo wọn ìtúkà ìyìnrànlọ́wọ́ táwọn adé ṣe nípa àmọ́ wa ọ̀ràn Rotimi Williams sí wọ́n gbà láti lè win ní kéèsì yẹn nítorí pé wọ́n win ní kéèsì yẹn lọ́pọ̀lọpọ̀ yín ò fi mọ yẹn iyì ẹjọ́ yẹn táwọn yẹ pé tòun gbà náà bá win ní kéèsì ní Supreme Court tí ẹni tí ọba sáyìn ìwé rẹ̀ kò nílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kọ́lé sílẹ̀ tẹ́ ẹ̀ ń rà lẹ̀ ní nìkan ẹ bá mọ ẹjì tọ́lọ̀ ní àṣẹ fún yín bó ṣe rí nu nígbà yẹn lákòókò jù bá ń lọ. àṣẹ mi o pẹ̀lú ògùn Ọlọ́run àṣẹ mi àtúnṣe lẹ́yìn rẹ̀ èmi tó yẹ pé mi náà mọ̀ pé mo ti ń dàgbà ṣùgbọ́n ń ègbó wọn ò tí ì ṣe sẹ́sì wọn lọ ẹ̀dá bá sì ní nǹkan kan lòun ó ṣe àpáàdì ní ṣáájú ń fọná yóò dán ṣáájú ní ti dúró ẹ̀. mo rò pé gbogbo wa gbọ́ àwọn nǹkan tí bàbá yìí sọ nígbà tí àwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí wọ́n kọ́kọ́ jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ osesco tó gbéra wọn lọ ilé ẹjọ́ mo rí mi ò sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé inú mi ò dùn mo ń rí gbogbo kinní yìí bí ẹgbìnrin ọ̀tẹ̀ tó ṣe pé bá a ṣe ń pa kan ìnìkan ń rú ìwọ tó o bá jọmọ Yorùbá tó o fẹ́ fi tí ọ̀tẹ̀ gbọ́ ọ̀rọ̀ mi wàhálà àti ẹnìyẹn ìwọ kọ́ ni mò ń bá wí ṣùgbọ́n mò ń direct message yìí sí bàbá wa kábíyèsí ọba Ghandi Ọláoyè bàbá ẹ ní ṣìṣe o ẹ ní sílẹ̀tẹ̀ Elédùmarè yóò fún yín láṣeyọrí lórí ipò tẹ́ ẹ wà ọ̀pá tẹ́ fi ń darí ìlú Ògbómọ̀ṣọ́ kò ní sẹ́mọ yín lọ́wọ́ bàbá mo ti sọ̀rọ̀ yìí rí lákòókò kan tí wàhálà wà nílùú Ògbómọ̀ṣọ́ kò síbi tí ò sí ibùdó nínú ìlú tá a tún lè máa kàkún bó wà peaceful nílẹ̀ Yorùbá ìnílùú Ògbómọ̀ṣọ́ wà ìlú Ìgbòho-Mọ̀rẹ́ ṣe bí wọn lọ́ba mẹ́ta ní bẹ́ńbẹ́ tínú òkónú tètè òkété tí mọ àwọn ọ̀ṣọ̀kan k'Elédùmarè ọba ọlọ́jọ́ èní kó bá wa pẹ̀tù sí gbogbo àwọ̀ tí ń bẹ́ńbẹ́ torí pé gbogbo àwọn ọba yìí ọmọ ọba kan ni wọ́n ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n ṣùgbọ́n tó bóyá agbára olóṣèlú bóyá agbára ìlú
ó sọ wọ́n dọ̀tá ara wọn. Ọba mẹ́ta ó wá wà nílùú ẹyọ kan. Kálukú náà ló ní gbogbo àwọn àdánwò kéékèèké kan tí ń fèsì. Ẹni tí ìlú rẹ̀ tó bá ní àlàáfíà kó mọ̀ fi yọ ìlú tó bá ní rògbòdìyàn, torí pé Yorùbá jọ ní gbogbo wa, àti pé ojú ò gbọ́dọ̀ máa payọ̀ kórí ọmọ dunnú, orí náà gbọ́dọ̀ máa rántí pé òun ń bọ̀ wá mú. Bàbá kábíyèsí ọba Ghandi, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ọba ní aláṣẹ ní nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ gbìyànjú, ẹ lo agbára ọba, ẹ lo ipò ọba, ẹ fi ṣàtúnṣe sí gbogbo kùdìẹ̀kudiẹ tó kù nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin lọ́kàn, ẹ̀yin lẹ nílùú yín. Ẹ mọ́ tẹ̀lé ọ̀rọ̀ orí social media. Àwọn àgbàlagbà ní tó bá kọ wájú sí ọ̀tá, tó bá kọ̀yìn sí ọjàn lọ́fà, tó bá kù wọ́n nìkan tẹ́rù ara rẹ̀ pa. Tó bá ṣe pé mo láǹfààní àti rí yín kájọ jókòó wọ́nà wọn, ọ̀rọ̀ yìí ẹ̀yin bá ti sọ lórí social media, torí kò sí kankan tí mo fẹ́ gbà ń bẹ̀. Ẹ ṣe àtúnṣe, ẹ má jẹ́ kọ́ta alẹ́ ó pọ̀ ju títa lọ. Ọba ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ lè yanjú láì jẹ́ pé ìjọba bá dá sí i. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ lágbára láti yanjú. Gbogbo àwọn nǹkan tí ó ba nǹkan jẹ́, ẹ má gbà láyè nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ gba Ògbómọ̀ṣọ́ láyè, ẹ gbà láyè pẹ̀lú àlàáfíà, torí pé ńgbà tẹ́ jọba, tẹ́ dórí àléfà, tẹ́ dórí àpèrè àwọn bàbá yín, ẹ kéde àlàáfíà. Ìkéde àlàáfíà ni àti lọ síwájú Ògbómọ̀ṣọ́, gbólóhùn kan tẹ́ máa ń tẹnu mọ́nu. Ó sì hàn nínú ọ̀rọ̀ yín, ó wá hàn nínú ìwà yín, ṣùgbọ́n gbogbo àwọn ọ̀nà kọ̀ọ̀kan tẹ́ ẹ bá rí pé wọ́n lè máa dí yín lọ́wọ́ àlàáfíà táṣeyọrí òfin ní wáyé, ẹ fọ̀tá ṣọ̀rẹ́ kẹ́ ẹ lè bá àrọ́nà lọ. Eléyìí kì í sọ̀rọ̀ ìmáàmù ni mò ń sọ o. Ọ̀rọ̀ ìmáàmù náà ń bẹ lábẹ́ rẹ̀, torí pé wàláhì tàláhì summa billahi làṣẹ́láhùwà, tẹ́ ẹ bá fẹ́ yanjú ọ̀rọ̀ ìmáàmù lénìí pẹ̀lú ẹ̀bí Ayélára àti ìmáàmù Tọ́líàt, agbára rẹ̀ ń bẹ lọ́wọ́ yín, tí ó sì mú àlàáfíà wá, tí pẹ́kẹ́ ò sì ní mímọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Because ilé ayé yìí kì í ṣe ibi tá a máa gbé lọ láíláí. Àìmọye ẹjọ́ tó fẹjọ́ jọ irú ẹjọ́ ìmáàmù. Kábíyèsí, tọ́lọ́run fún yín yanjú, tẹ́ ẹ lo agbára lórí gbogbo àwọn tó jẹ́ continuity bàbá wa Ṣọ̀ún àná, tẹ́ ẹ sì lo agbára yín, tẹ́ ẹ sì paná rẹ̀, tí pẹ́kẹ́ ò sì mímọ́ láti gbà náà. Orí ló yàn yín, tẹ́ ẹ fi dádé Ṣọ̀ún. Aṣẹ̀dá ló yàn yín o. Kì í ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣe kábíyèsí fún yín lónìí, kì í ṣe gbogbo wọn ni wọ́n fẹ́ kẹ́ ẹ dépò tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n àwọn kan gbà fọ́lọ́run nígbà tọ́lọ́run ti gbé yín bẹ́ẹ̀. Àwọn kan sì tó ń dìtẹ̀ iṣẹ́ Ọlọ́run látara yín. Ṣùgbọ́n ẹja gbìyànjú, àwọn Yorùbá wọ́n ní ẹja lẹ́gbẹ̀ta ọ̀rẹ́, gbèrèwó bá ń bú ni, ẹgbẹ̀ta ó sì máa yín ni. Kábíyèsí ọba Ghandi Ọláoyè, bàbá mo bẹ̀ yín, mo rọ̀ yín, àṣẹ ọba ń bẹ lẹ́nu yín, ẹ̀yin lẹ nílẹ̀ Ògbómọ̀ṣọ́. Ẹ fọgbọ́n ṣe é, ẹ fagọ̀kọ́gbọ́n. Ìtò yín kọ́ lọ́rọ̀, ìtò yín kọ́ lọ́gbọ́n. Ìyìn sì sọ pé àwọn ẹmẹ̀wà yín sọ pé wọ́n gbọ́n. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí yín àtìlú yín, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kò jẹ́ ìdùnmọ́ fún mi, kò dùn mọ́ mi. Àìmọye tí má ṣe fídíò yìí sì tí mo bá post ẹ̀, àìmọye àwọn èèyàn tó máa pè mí láti abroad tí wọ́n máa explain pé bó ṣe ẹ̀kọ́ bá ó ṣe ló ṣe yẹn, àwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀, kò yẹ kí wọ́n ṣe báyìí, kò yẹ kí wọ́n ṣe báyìí, kò yẹ kí wọ́n ṣe báyìí. Bẹ́ẹ̀ ni, ẹ̀kọ́ tó bá rọ̀ ni wọ́n gbé fagbá. Wọ́n ní àgbà àgbà ni àgbà kì í kọ̀, ṣùgbọ́n tágbà bá kọ̀kọ̀kọ̀ títí wọ́n ó fi nǹkan kọlọkọlọ kágbà lẹ́sẹ̀. Bàbá, wọn ò ní fi kọlọkọlọ ayé kọ yín lẹ́sẹ̀ o. Onírúurú ìmọ̀ràn ni ó máa wọlé ọba wa o. Àmọ́ tó bá kọ wájú sọ́ba kọba ó ta, tó bá kọ̀yìn sọ́ba kọba ó ta, tó bá kọba nìkẹ́ jẹ́ kọba ó tẹ́rù ara rẹ̀ pa. Ibi tẹ́ ẹ bá ti ń bínú, ẹ fi èdénú, bí ìlú ó ṣe bínú bẹ́ẹ̀ kọ́ lọ́ba gbọ́dọ̀ bínú. À ń jèkúrú ọ̀rọ̀ kan kó tán, àwọn kan tó ń gbọ́n owó ẹ̀ sáwò. Ṣé bàbá wa Ṣọ̀ún wá kéré nínú ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni, tí wọ́n fi ń ṣerú ayẹyẹ bẹ́ẹ̀ yẹn, tí wọ́n fi ń ṣerú ìjókòó bẹ́ẹ̀ yẹn, tí bàbá wa Ṣọ̀ún ò sí ń bẹ̀?
ṣé ká wá sọ pé gbogbo àwọn tí wọ́n pe àpéjọ yẹn ṣé ká sọ pé gbogbo wọn náà ni wọ́n gọ̀ tàbí ká sọ pé gbogbo wọn náà lọ̀tá ọba àbí gbogbo wọn lọ̀tá ìlú? bàbá ẹ ṣètò ìrẹ́pọ̀ sí gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Ògbómọ̀ṣọ́. ìtì ń já síwájú nù o. títàn bá ń sọ fún yín pé yín lásíwájú, títàn sọ fún bàbá wa Olúgbọ́npọ̀n lásíwájú, tí bàbá rẹ̀ sà náà léwájú, gbogbo ohun tí ń já síwájú iná ní kásíwájú ó gọ̀, kásíwájú ó máa ju nǹkan lẹ̀, kásíwájú ó máa méèkì ìṣọ̀kan. ìtì ń já síwájú nù o. aṣíwájú tí ó bá ti lè ṣètò àlàáfíà, aṣíwájú tí ó bá ti lè ṣètò ìṣọ̀kan, aṣíwájú tí ó bá ti lè dá ìfẹ́ padà, yóò nira fúnrú ẹni bẹ́ẹ̀ láti pè rẹ̀ láṣíwájú. torí pé bí táyé wà ní ìsìn lẹ́ni yìí olójú títàn tún ṣe o. ṣe mọ̀ pé àwọn èèyàn sọ history mọ́, story ni wọ́n ń sọ. bẹ́ẹ̀ ni àmọ́ wọn mọ̀ pé story yàtọ̀ sí history. history ni wọ́n fi dálẹ̀ Yorùbá, story la fi ń balẹ̀ Yorùbá jẹ́. ẹ jẹ́ á sinmi, ẹ jẹ́ á sinmi. ìjọ àkókò tí ń sọ̀tàn òun náà tá a ti fi ń balẹ̀ Yorùbá jẹ́ Ọọ̀ni làgbà, Aláàfin lẹ̀gbọ́n, kìnìkan ni kìnìkan tá a ti ń sọ. odijó tíjọba torí ẹ̀ increase owó ẹnìkan, odijó tó tíjọba torí ẹ̀ pé ẹni wọ́n ń pọ́n léjù yìí, ẹni wọ́n ní kìnìkan, ẹ jẹ́ á lọ sí báyìí fún. àwa náà là ń forí social media dá gbogbo nǹkan yìí rú, àwa náà là á fi ń bà á jẹ́. bàbá mi Ọba Ghandi tó bá ṣe pé ntẹ́mi ń rí lẹ́yìn ń rí, k'Ẹlẹ́dùmarè ó gbàdúrà wa nípínlẹ̀ Ọ̀yọ́. tá a bá fi lè yọ Ìbàdàn state lára Ọ̀yọ́ state, àwa ní ọjọ́ kù tá a jọ máa ṣègbésí ayé. Òkè Ògùn, Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́, àwa ló kù tá a jọ máa ṣègbésí ayé. nígbà tí ó bá wá sí ìrẹ́pọ̀ láàrin ẹ̀yin aṣíwájú wa, ẹ̀yin olórí wa, ìrẹ́pọ̀ wo la fẹ́ ṣe? ṣé ẹ máa fò lọ Ìbàdàn ni àbẹ́ máa fò lọ Ṣọ̀ṣun? a lè máa ṣe interstate, àjọṣepọ̀ wà London interstate, ṣùgbọ́n state ti wà gangan. báwo làwọn ọba yóò ṣe máa fọwọ́sowọ́pọ̀ tá a fi máa ní olórí gidi tí wọ́n fi máa kọ̀yà sí fún wa tẹ́gbẹ́ bá fẹ́ balẹ̀ wa? àtijọ́ ń pariwo ní ìsìn pé Ìbàdàn ní rẹ́ wá jẹ, torí látọdún tí wọ́n ti dá Ọ̀yọ́ state ilẹ̀ tá a ti kúrò tí wọ́n ti ya Ọ̀ṣun lára wa lẹ́yìn gọ́fìnà Àlàó Àkàlà. condition tẹ́ ni wọ́n ti fi dépò gómìnà, kò sí ọmọ ìlú míì tó jẹ gómìnà àyàfọ́ ọmọ Ìbàdàn. bàbá wa Lamadi Sínà tó kọ́kọ́ síde ọmọ Ìbàdàn ni wọ́n. ká kọ́kọ́ yọ tàwọn tí wọ́n ti kọ́kọ́ ṣèjọba bọ̀ tí pé àbẹ̀rẹ̀ ìjọba tiwantiwa. lẹ́yìn wọn bàbá wa Ládọjà, ṣé Ajímọ̀bí ṣe bọ́ ọmọ Ìbàdàn ni? olórí wa gọ́fìnà Ṣèyí Mákindé tí wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe bọ́ ọmọ Ìbàdàn ni wọ́n. ẹ wá dákun, ṣé tá a bá tún wáá jọ wà tán tí Ìbàdàn bá kú mẹ́mọ̀ tá láàsọ pé ń rẹ̀ àwọn jẹ nígbà tí ò bá sí ìfẹ́ láàrin ẹ̀yin ọba aládé tẹ́ fẹ́ di ìpínlẹ̀ Ọ̀yọ́ mú? ẹ pè fàlàáfíà bàbá. èmi ò ní kẹ́ ẹ forí adé gbolẹ̀, ìyìn ní kẹ́ ẹ bẹ́ nìkan, ìyìn ní kẹ́ ẹ gbàfẹ́ nìkan. ṣùgbọ́n níbi tí a bá ti ń jẹun bí ikun ẹ má jà sọ̀rọ̀ kẹlẹ̀mbẹ̀mbẹ̀. kábíyèsí ọba Olúgbọ́n, bàbá níyín o, èmi dẹ̀gbà fún yín, ìlú dẹ̀gbà fún yín, ayé dẹ̀ fẹ́ràn yín. ọba níyín, ọba kì í sì sọ̀rọ̀ òjò, ṣùgbọ́n ọba máa ń fọ̀rọ̀ sínú ni. kábíyèsí Aláàfin Adéyẹmí ikú bàbá yèyé tàná, bàbá ní àìmọye ọ̀rọ̀ tí máa bẹ nú ọba tó yẹ pé tí ọba ó fi kú láyé tí ó fi lọ jábọ̀ fẹ́ Olódùmarè kò ní í sọ síta. a mọ̀ pé kò sí o, béèyàn bá sọ̀kò sí lónlé ó di dandan òun náà gbọ́. ṣùgbọ́n ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá mi. torí ọ̀fẹ́ bá wà tí mo lè rí yín, inú mi ó dùn. mo láwọn nǹkan kan tí mo fẹ́ bá yín sọ bàbá wa Olúgbọ́n, mo láwọn nǹkan kan tí mo fẹ́ bá yín sọ. bàbá, nínú tí mo fẹ́ bá yín sọ, n ò fẹ́ kó jẹ́ pé táwọn èdè àìyedè kan bá wáyé láàrin bàbá wa Ọba Ghandi àti ìlú Ògbómọ̀ṣọ́ tàbá tàwọn kan,
ìyìn pé kẹ́ ẹ mọ́ bá wọn yẹn ṣe ṣùgbọ́n ẹ gbìyànjú gẹ́gẹ́ bíi pé aṣíwájú lẹ jẹ́ ẹ gbìyànjú ẹ ṣàtúnṣe tó mọ́yán lórí ni ẹ jẹ́ káyé orí ọ̀rọ̀ àtúnṣe lẹ́nu yín ẹ mọ́ sọ̀rọ̀ bínú àgbà ìbínú àgbà ìsọ̀rọ̀ tán àgbà máa ń sọ̀rọ̀ kù ni ẹ ṣètò àlàáfíà ni àlàáfíà là ń fẹ́ nílẹ̀ Yorùbá eléyìí tá à ń sọ yìí àwọn tó lọ́pọlọ tó jọ ojúlówó ọmọ Yorùbá ni kì í ṣàwọn tí wọ́n fẹ́ fi wá kéde kì í ṣàwọn tí wọ́n fẹ́ fi wá kọ̀rọ̀ sọ kì í ṣàwọn là ń bá wí tọ̀rọ̀tọ̀ ni tá a máa wí ọ̀tọ̀ ni tí wọ́n máa wí ẹlòmíì ọpọlọ rẹ̀ bí ọpọlọ olóko mẹ́ta àbí kí ni wọ́n pe àlẹ́ ara wí àbí kí ló pera rẹ̀ bẹ́ẹ̀ lọpọlọ rẹ̀ ṣe rí ipò sí gbogbo ẹni tẹ́ rí tí ń wọṣọ náà ló gbádùn ọ̀pọ̀lọpọ̀ ní ṣàìsàn lọ lárùn ọpọlọ táwọn ẹbí rẹ̀ ọmọ comment section làwa ti máa dá wọn mọ̀ èyí tá à ń sọ yìí ní ìsìn bàbá wíjù ní ìsìn wọ́n tún lè máa gbé lọ padà sọ́yọ́ wọ́n lè máa lọ sọ̀rọ̀ Ọ̀ọ̀ni Ifẹ̀ wọ́n lè máa lọ sọ̀rọ̀ Olúbàdàn bí làákà ìwọ̀n sì rí ni àná mọ̀mọ́ sàṣálà ó dẹ̀ ní ẹ bá yàn lò bí làákà ìwọ̀n sì mọ̀ bàbá wa ọba Olúgbọ́n bàbá wa ọba Ghandi ẹ̀yin méjèèjì yìí tẹ́ ẹ bá lè gbìyànjú tẹ́ ẹ bá lè paná ọ̀tẹ̀ tí ń bẹ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ó dá mi lójú pé láti bẹ̀ lọ ìrẹ́pọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ láàrin gbogbo àwọn ọba torí pé tọ́ọ̀dì ọba dùn bí ìgbẹ́ nílùú rí ẹja sinmi ìtàkìtàn ọba kan ló fa ọba kan jẹ ọba kan ló fọ ọba kan lẹ̀ ọba kan ló fọ ọba kan lágbóolé ọba àwọn nǹkan tẹ́ ẹ lè rí gbà padà àwọn nǹkan tẹ́ ẹ lè gbé lọ kóòtù kẹ́ ẹ jàre sinimá tí wọ́n ṣe láìpẹ́ yìí sinimá Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ àìmọye òkìkí títí ń kàn wípé wọ́n fẹ́ fi páàsì mẹ́sẹ́ẹ̀jì kan ni wọ́n fẹ́ fi páàsì ẹ̀ sọ́yọ́ ni wọ́n fẹ́ fi páàsì ẹ̀ sólúgbọ́n ni wọ́n fẹ́ fi páàsì ẹ̀ wá tí ẹ̀ jẹ́ kẹ́ ẹlẹ́dẹ̀ ọ̀pẹ̀ ẹ̀dẹ́ náà kẹ́ ẹ̀ tó pẹ́ ẹ̀dẹ́ kan ni ó pè àmì mi kan rọ gbogbo owó tó bá jẹ́ pé aṣíwájú ni ó ń tòótọ́ má ṣe nǹkan tí ó bà nǹkan jẹ́ nǹkan tí ó jọ tó nǹkan ṣe nǹkan tí ó mú ṣọ̀kan wá ìnìyẹn jẹ́ àjọ máa ṣe lábẹ́ ọ̀rọ̀ mi ni mo fi ràn bàbá wa ọba Ghandi Ọláoyè bàbá ẹ ṣàtúnṣe tẹ́ ẹ ṣe kó tó pẹ́ jù ẹ ṣàtúnṣe lórí Ògbómọ̀ṣọ́ parapọ̀ bàbá ẹ ṣàtúnṣe láàrin ìmáàmù Ayélára ìmáàmù Tọ́lẹ̀hat Ayélára torí mo nígbàgbọ́ wípé agbára àtàṣẹ ń bẹ lọ́wọ́ yín tẹ́ ẹ lè fi parí ẹ̀yìn ní kẹ́ ẹ pàṣẹ o ẹ̀yìn sì ní kẹ́ ẹ dábàá ṣùgbọ́n ba ló láṣẹ ẹ sì mọ̀nà tẹ́ ẹ tọ̀ tẹ́ ẹ lè gbà síyanjú kínní nítòbí nùbí kódà tó bá ṣe pé torí gbogbo àwọn nǹkan kan tẹ́ ẹ ní ìmáàmù ti sọ ṣáájú ni tàbí ọ̀rọ̀ ilé ẹjọ́ àbí gbà báwo bàbá kò sẹ́ni tí wọ́n sọ lókùn lẹ́pọ̀n tí ò ní dọ́pọ̀n fárú bọ́ bá rọ́pọ̀n Ṣàngó yóò dàrú ṣùgbọ́n mo mọ̀ pé mo sọ́ọ̀rì láti sọ tí mo fẹ́ sọ yìí ká ní ọ̀rọ̀ oyè ìmáàmù Tọ́lẹ̀hat kì í bá ṣe ẹ̀tọ́ rẹ̀ yóò ti jábọ́ lọ́wọ́ rẹ̀ látijọ́ ẹ̀ ó ní ìtumọ̀ mi ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù torí kì í sọ̀rọ̀ oyè yẹn mo fẹ́ sọ kì í sọ̀rọ̀ ìmáàmù mo fẹ́ sọ bàbá wa kábíyèsí ọba Ghandi ẹ̀yin lẹ ní mẹ́sẹ̀jì yìí Ọlọ́run ó bá mi kún yín àwọn alẹ́sìnkú ó bá yín ṣe ẹ pẹ́ lórí àpèrè àwọn bàbá yín ẹ ní kú fọ́tayọ̀ ẹ ní ṣubú dànù ìlú ò ní dàrú lásìkò yín kábíyèsí o. ìgbà tó tó gbá ló ń ṣe báàlẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe báàlẹ̀ odò màkà ló kájú ẹ̀ lágbo ńlá gbogbo ayé ti mọ̀ bẹ́ẹ̀ aláyélúwà màdìyẹ́bẹ̀ wá gíbla fújì ajísúlẹ̀ àlàó màláìkà ó tún ti yá agbo àríyá la wà lọ́jọ́ tí Àjàǹbàdàn ń ṣayẹyẹ 2-in-1 celebration Àjàǹbàdàn ọjọ́ at 50 àtìkójáde premier sinimá ńlá tuntun tá a pàkọ́lé ẹ̀ ní eré ajé. obìnrin rẹ àìjẹ òun ni òun ni mò ń wà. oníṣègùn ẹnu ọmọ ìlú tìlú sálángà aláwọ sọ òun ilé ìrìn àyà falẹ. olú rẹ dé ìgbọ́ ìjọba ọ̀rẹ́ fún ọ̀pọ̀ ìlú bàbá rẹ balẹ̀ wá jàre. àti àyà falẹ àyàfà àyàfà bàbá ẹrẹ yá gbọ́n sókè. abu celebration ló bẹ wá dé bí ọba àmàdé wa.
Ipset birthday party. Movie premiere. Ìrìn àjò ló gbé wá débi. Àlàó máa ní bàbá Adékúnlé. Simọ̀rúfù Abíọ́lá àmì Àlàdé Ọláyíwọlá. Aliasa Jambado Ojo. ẹ ò tí ì gbọ́ kókó ẹ̀ tún gbà. Balaye Olúwa ní òde. Ìyá wa ilé. Lórí ìjọba gbọ́yọ̀. Àdìsí èdè láyò. Ẹ̀múdàgàdà ní gègé. ẹ tún gbọ́ kó sí. Bàbá tó agbẹ́jì ilé yẹ kó ṣe kó bá lò. Àkàkà tó bá pọ̀ lórí ìròyìn wo ló yẹ ká mọ̀ fún. Orin ọpẹ́. Ó bá lò. Ó bá lò. Ó bá lò. ìkan tún lélẹ̀ ìnáwó dà. Ayé eré sí ẹlẹ́yà àbọ̀lẹ́ rí. Ọlọ́run ló dé rí dúró. Kí o bá sọ̀rọ̀ jù. ilé kún fọ́fọ́ gbogbo tẹ̀bí taratọ̀ rẹ̀ tojúlùmọ̀ gbogbo fans káàkiri àgbáyé lókolókọ tọkùlù jankan-jankan tó fi máa wọn gbajúgbajà òṣèré oní tíátà láwọn bíi Kúnlé Afọ́d Àjọkẹ́ Aṣẹ́wó Bọ́sẹ̀ Akíọ́lá Dìgbòlujà Akíọ́lá Ìyá Òjò Pàgógó Bíọ́lá Fọwọ́ṣeré Fọ́kòkò Ṣòkòtì Jìnàdú Ewele Adẹ́rùpọ̀kọ̀ Wùmí Bello Òkìkí Ọ̀sùn Dòmọ́mi Múbọ̀làwà Bọ́bí Ké Èjìdí Alágàrà Ọmọtọ́lá Akíndélé Bàbá Promo Ọwọ́ Sàlám Máyọ̀wá Akínlóye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káka díẹ̀ ká dákẹ́ ni ọjọ́ yẹn ti dùn jù ó yẹ màrú Fọláyíwọlá Òjó Àjàmbàdàn aláyélúwà màlá ṣeré ọjọ́ yẹn yàtọ̀ torí tìlù àlùjọ tó kọjá àfẹnuròyìn ó yà ó kẹ́ fojú ló ń jẹ ayọ̀ jẹ́ ó ti wà lórí YouTube báyìí ẹ subscribe sórí Àtìbà TV YouTube channel Àjàmbàdàn Òjó at 50 with Súlẹ̀ Àlàó Màláíkà àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. Odi TV ni wàsákọ́. Àádọ́ta ló tẹ̀lé ìyẹn wàsákọ́. Live digging at 50. Àjàmbàdàn live digging at 50.